gbogbo àwọn tó sọ̀rọ̀ sí lánàá dà lẹ́ni kò sí nǹkan kan tó ń rí ṣe sí náà kó ní kálukú kó lọ sọ agbẹjẹ ọwọ́ kó lọ sọ agbẹjẹ mọ́wọ́ gbogbo àwọn tó súnmọ́ olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà ẹ pé bàbá Èkìtì kó jáwọ́ lọ́rọ̀ bá Gani Adams kó wá program mi ṣe nǹkan pọ̀ nílẹ̀ Yorùbá tó yẹ kó mójútó olótú ìmọ̀ràn tèmi fún Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà mi ò sọ pé mò ń pa blogging bàbá Èkìtì bọ̀ tó bá jẹ́ wípé n tó mọ̀ sí ni ó bẹ́tà kó correct ẹ̀ látàsìkò yìí lọ kó rántí pé òun náà ṣe àwọn èèyàn kan káwọn tó ń blog kíni kó rántí pé àwọn náà wọ́n ti ṣe àwọn èèyàn kan lẹ̀ Yorùbá tí ò yẹ kán tiẹ̀ dá sọ̀rọ̀ Yorùbá nation rárá tá bá sọ pé a fẹ́ Yorùbá nation táwa mú àwọn kan tá sọ wọ́n lójú lẹ́ni constitutionally Gani Adams mọ̀ ṣe kò mọ̀ ṣe o it is recognized by government and every other corridor of power ní Nàìjíríà pé Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá ni. tá a mọ̀ pé ó dẹ̀ máa padà ṣẹlẹ̀ tó dẹ̀ ti ń ṣẹlẹ̀. àkọ́kọ́ gbàrà tó jẹ́ òkè ìṣòro àkọ́kọ́ tí àwọn tí wọ́n wà pẹ̀lú olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà tí wọ́n fiyèsí àti n tó yẹ kí olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà owó babadami fún rẹ̀ kó fiyèsí ṣe rí ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá tí wọ́n bá ń kọrin pé ayé ń yọ ayé ń yọ ayé ń yọ ẹni tí wọ́n ń kọ orin yẹn fún ó gbọ́dọ̀ máa bojú wẹ̀yìn pé ṣé ayé tí wọ́n sọ pé ó ń yẹ̀wùn yìí ṣé gbogbo àwọn tí ń kọrin pé ayé ń yẹ̀wùn yìí ṣé gbogbo wọn náà fẹ́ ká ayé yẹ̀wùn kalẹ̀ tàbí gbogbo àwọn tí ń kọrin ayé ń yọ yìí ṣé gbogbo wọn nínú wọn ń dùn sí àṣeyọrí tí gbogbo wọn sọ pé ayé ń yẹ lé lórí. èyí tó tún fara pẹ́ ni wípé ọwọ́ tí Sunday Adéyẹmọ Adéníyì Ìgbòho Òòṣà tó fi mú ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá jinú ju bẹ́ẹ̀ lọ Yorùbá kẹnu ju bẹ́ẹ̀ lọ ọ̀rọ̀ Yorùbá mẹ̀bẹ̀mẹ̀yẹ ni ọ̀rọ̀ Yorùbá kí n mú láti orí ọ̀rọ̀ ètò ààbò ìrù ẹkùn ẹgbẹ́ ẹlẹ́ṣọ́ ààbò ìrù ẹkùn tàbí kí n sọ pé látòrí Àmọ̀tẹ́kùn tẹ́ bá wo ìgbà tí wọ́n máa dá ẹ̀ṣọ́ aláàbò Àmọ̀tẹ́kùn sílẹ̀ kì í ṣe èèyàn kan ṣoṣo ló dálẹ̀ gbogbo ilẹ̀ Yorùbá pátápátá tá a lè pè ní ilẹ̀ káàárọ̀ òjíire àbí ilẹ̀ òòtù òjíire àbí ilẹ̀ ọmọ Odùduwà ẹ rí i pé gbogbo àwọn gómìnà ilẹ̀ Yorùbá tá a lè pè ní àwọn gómìnà South West gbogbo wọn pátápátá ni wọ́n péjú náà dúró náà wà lórí ìdúró náà gbàwé gbàṣẹ gbòǹtẹ̀ ẹgbẹ́ Àmọ̀tẹ́kùn fún ìpínlẹ̀ kọ̀ọ̀kan. ǹjẹ́ Sunday Adéyẹmọ Adéníyì Ìgbòho Òòṣà ǹjẹ́ ó fúnra ẹ̀ béèrè lọ́wọ́ rẹ̀ pé kí ni Àmọ̀tẹ́kùn ò ṣe wà functional láwọn South West state kan? yàtọ̀ sẹ́kọ̀ọ́ Ondo nìkan ló make use Àmọ̀tẹ́kùn dáadáa follow by Ọ̀yọ́ state Ọ̀ṣun náà kàn manage ẹ̀ bákan ni Ògùn state ò lò rárá ìpínlẹ̀ Èkó wọn ò lò rárá fún ọjọ́ kan wọn ò ní Àmọ̀tẹ́kùn ò ní ọ́fíìsì ní ìpínlẹ̀ Èkó tó ń bá ní kò sí lójú iṣẹ́ kò wà functional Ogun State kò sí OPC ló dominate Ogun State tẹ̀lé
pẹ̀lú Àgbẹ̀kọ̀yà vigilante VGF àbí kí náà ń pè wọ́n tá bá wá sọ pé Èkó OPC ló dominate Èkó VGF Àgbẹ̀kọ̀yà Onyabo vigilante Hunters Association of Nigeria ẹ lè rí Àmọ̀tẹ́kùn. Now nígbà tí àwọn èyí tó jẹ́ pé ìjọba fún rẹ̀ ló gbàwé gbà ohun tẹ̀ ìjọba wọn ò mú wọn lò, ǹjẹ́ àwọn tí wọ́n tẹ̀lé olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà Adéníyì pé ìrù ẹkùn, ǹjẹ́ wọ́n kọ́kọ́ béèrè wípé ìgbésẹ̀ tá a fẹ́ gbé yìí ṣe a máa rí àtìlẹ́yìn àwọn èèyàn? Àwọn tó sọ pé ká máa nìṣó yìí, ǹjẹ́ lóòótọ́ tinútinú wọn ni wọ́n fi sọ pé ká máa nìṣó? Ṣé ọmọ tí wọ́n sọ pé ká kó jáde yìí ṣé wọ́n fẹ́ kó yè àbí wọ́n fẹ́ kó kú? Ṣé wọ́n tiẹ̀ béèrè bẹ́ẹ̀ lọ́wọ́ ara wọn? Majority àwọn tó wà nínú ìrù ẹkùn yìí kì í ṣe àwọn tí olóyè Sunday Adéyẹmọ fúnra rẹ̀ tó jẹ́ pé wọ́n jọ bẹ̀rẹ̀ ìgbà láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀, kì í ṣe pé àwọn tó jẹ́ pé wọ́n jọ òkè o èmi ni mo train wọn o, ìbúra kan náà ló jọ so wá pọ̀ láti ilẹ̀. Oníkálukú wá láti ìsọ̀rí ọ̀tọ̀ọ̀tọ̀ láti inú ẹgbẹ́ ọ̀tọ̀ọ̀tọ̀. Àwọn kan wá láti inú Àgbẹ̀kọ̀yà, àwọn kan wá láti inú VGF tá à ń sọ yìí, àwọn kan wá láti inú Hunters Association. A rí inú àwọn tó sá kúrò nínú OPC tán sá wá síbẹ̀. Ṣé gbogbo àwọn tá a wá ń sọ yìí ṣé lóòótọ́ wọ́n wá ṣiṣẹ́ pẹ̀lú òótọ́ àti ọkàn kan? Ṣé kò sí alámí láàrin wọn? Ṣé òun fúnra ẹ̀ béèrè bẹ́ẹ̀ lọ́wọ́ rẹ̀? Ṣé rí Yorùbá sọ wípé tọmọdé bá ṣubú á wo wájú, tágbà bá ṣubú ẹ̀yìn ló máa wò. Kí làgbà dẹ̀ ń wò lẹ́yìn? Kí lóhun tó lè débi tó ti ṣubú? Ọmọdé tó ń wo wájú, kí ni tó tún wà wájú tóun fẹ́ lọ bá tí ò ní gbóhùn ṣubú mọ́? Àwọn ohun tó yẹ kó wò nìyẹn. Èmi rò pé ó yẹ kí Sunday Adéyẹmọ Adéníyì Ìgbòho Òòṣà ó yẹ kó ti ní àwọn ìrírí kan nínú àwọn ìlàkọjá ẹ̀ tó ti rí ní ìgbà tí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí kọjá yẹn ti ṣẹlẹ̀. Torí pé ọ̀rọ̀ ààbò ilẹ̀ Yorùbá kò dàbí ọ̀rọ̀ ààbò ilẹ̀ kí náà ti ń pè ilẹ̀ Haúsá Òkè Ọya, kò dàbí ọ̀rọ̀ ètò ààbò ilẹ̀ Ìgbò East. Àwọn tá à ń wí yìí Haúsá Ìgbò tán bá sọ pé ó yá ni, tán bá sọ pé kò yá wọn ni. Ṣé bẹ́ẹ̀ ni Yorùbá ṣe rí? Rárá. Ìdí tí ó dẹ̀ ṣe fi rí bẹ́ẹ̀ ni wípé olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà òun àtàwọn alábàáṣiṣẹ́pọ̀ ìrù ẹkùn tá à ń sọ yìí, ṣé gbogbo wọn pátápátá ni inú wọn konú? Nígbà tí mo gbọ́ pé olóyè Sunday lọ sí Kogi, ìgbà tó kúrò ńbẹ̀, ǹjẹ́ n tó òun àti wọn jọ sọ ní Kogi nígbà náà bó ṣe kúrò bẹ́ẹ̀ ló ṣe wà? Àbẹ̀wò ẹ̀ nígbà tí ìjínigbé àwọn ọmọ tí wọ́n kó lọ ní ìpínlẹ̀ Ọ̀yọ́, ìyẹn ní Ògbómọ̀ṣọ́, kí ló dé tí wọn ò ṣe àṣeyọrí nígbà tó ń sọ pé wọ́n fẹ́ lọ gba àwọn ọmọ yẹn lẹ̀? Ǹjẹ́ òun fúnra ẹ̀ tiẹ̀ jókòó bè lọ́wọ́ rẹ̀ pé kí ló dé táwọn ò ṣe ṣàṣeyọrí? Wọn ò béèrè lọ́wọ́ ara wọn náà. Torí pé ètò ààbò ilẹ̀ Yorùbá ó ní ọwọ́ àwọn kan nínú
tó jẹ́ wípé àwọn tá à ń wí yìí àwọn ni wọ́n di ipò agbára mú ní ilẹ̀ Yorùbá àti ní ìbú àtòrò orílẹ̀-èdè Nàìjíríà tá a wà yìí. tẹ́ ẹ bá wo òye ajagunfẹ̀yìntì tí Sheikh Gumi kò sígbà tó bá máa sọ̀rọ̀ á ní ìjọba mọ gbogbo àwọn onísùmọ̀mí, àwọn apanijayé àti àwọn tá a pè ní x-men yìí. Ìjọba mọ olúkúlùkù wọn pẹ̀lú orúkọ wọn, ìjọba dẹ̀ mọ location gbogbo wọn. Báwo ni ìgbà tóun fúnra ẹ̀ tó kó àwọn ọmọ ogun ẹ̀ tán náà ń wá àwọn ọmọ tán jí gbé lọ, báwo ló ṣe jẹ́ pé location ibi tí drone tán ń lò tó ń sọ fún wọn kán tó débẹ̀ àwọn èèyàn yẹn ti ń kúrò ńbẹ̀? Ó dàbí ọlọ́pàá tó fẹ́ lọ ká olè mọ́, wọn ló lè ń jàǹbí kan gbà tó wá ń lọ́bẹ̀ ó wá tan sìnrìn ó ń pariwo, kó tó débẹ̀ olè tó fẹ́ lọ mú ó ti wà láti pé ọlọ́pàá ti ń bọ̀. The nearest escaping route ló máa wá láti sá lọ. Ìyẹn ẹgbẹ́ kan. Kí ló ṣe wá jẹ́ pé nígbà tí ìjọba fẹ́ lọ gba àwọn ọmọ yẹn sílẹ̀ kò ná ìjọba ní wàhálà kankan tán fi dé location ibi tán gbé wà, tí wọ́n dẹ̀ rí àwọn ọmọ yẹn àtàwọn olùkọ́ tán jí kó tán kó wọn lọ́fẹ̀ẹ́ lófò láìsí ìtàjẹ̀ sílẹ̀ kó tó rí wípé ọ̀rọ̀ wá yíwọ́ padà nígbà tán àwọn èèyàn àtọ́ ti kó àwọn èèyàn kúrò ńbẹ̀ tán kán tó bẹ̀rẹ̀ sí ni máa pa àwọn agbésùmọ̀mí. Ṣé àwọn tí wọ́n ń sọ fún Sunday Adéyẹmọ Adéníyì Ìgbòho Òòṣà pé máa nìṣó, ṣé kò mọ̀, kò nǹkan kan ò tí ì sọ fóun fún rẹ̀ pé ngbà míì wọ́n ń kó ọrún ṣiṣẹ́ sínú apó fún, wọ́n dẹ̀ fọ̀fà lé lọ́wọ́. Gbogbo wa pátá la mọ̀ pé ọrún tó ti ṣẹ́ ò lè ṣiṣẹ́ kankan. Ó yẹ kóun fún rẹ̀ kó fura pé ìrìn àjò ètò ààbò ilẹ̀ Yorùbá ó léwu nínú. Èyí tí ó wá ṣe pàtàkì ní ìlú Ìlọrin tó lọ kọjá yìí. Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà nìkan kọ́ ló kọ́kọ́ gbéra ìlú Ìlọrin. Ẹni tó kọ́kọ́ gbìyànjú ìlú Ìlọrin pé ká lọ fọba jẹ nílùú Ìlọrin tèmi wà ń bẹ̀ lọ́dún náà, òun ni ààrẹ Ìgè Abíọ́dún Adams, ààrẹ ọ̀nà kakanfò ilẹ̀ Yorùbá lógún ọ̀fẹ́. Amúra gidi lọ́dún náà. Ó dà gbogbo ètò àti fi ọba jẹ sídìí àpẹ ti pé. Ṣèbí àwọn kan nílẹ̀ Yorùbá náà kúrò náà lọ sọ fún Emir ìlú Ìlọrin pé wọ́n fẹ́ wá fi ọba jẹ lẹ́yìn ìgbà tí ìpàdé yẹn ti parí. Ó ní ìtọ́jú rí lọ́dún náà. Ǹjẹ́ tó bá jẹ́ wípé kò sí dàrúdàpọ̀ yẹn nígbà náà tí kò sí pé Alámì lọ ṣáájú OPC Gani Adams lọ́dún yẹn lọ́hùn, tí Gani Adams fúnra rẹ̀ ò tí lálàpọ̀ òun máa di ààrẹ ọ̀nà kakanfò, tó bá jẹ́ pé ayé ti di ayé social media báyìí ni ìṣẹ̀lẹ̀ yẹn á wà lákọsílẹ̀. Ṣùgbọ́n láìsí social media àkọọ́lẹ̀ wà lórí àwọn kan tó wà nínú ìṣẹ̀lẹ̀ yẹn, ká má fi igbá kan bọ̀ kan nínú. Ìgbésẹ̀ yẹn dájú, ètò yẹn pé. Ṣùgbọ́n ìgbà tá Adéyẹ ń kọrin a lè wọ̀lú Ìlọrin mọ́ lọ́dún náà. Gbogbo ètò tí wọ́n ṣe sílẹ̀ wọ́n dàbàrú ètò náà mọ́ àwọn ọmọ Yorùbá tó lọ lọ́wọ́ ni. Torí ká tó Adéyẹ ń kọrin àwọn tọ̀hún náà ti múra sílẹ̀ pam. Ìyẹn ẹyọ kan. Now kí Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà fún ẹ̀ kó tó gbéra ìlú Ìlọrin, ṣé lóòótọ́ gbogbo àwọn ọba aláyé gómìnà tó lọ bá tó fẹ́ lọ sọ pé òkè
a fẹ́ wá jà, a fẹ́ wá gbèjà Yorùbá, a fẹ́ wá bá àwọn agbésùmọ̀mí wí, a fẹ́ wá bá àwọn ajínigbé wí, a fẹ́ wá bá àwọn tó ń fipá wọlé pa àwọn èèyàn, a fẹ́ bá wọn wí. Ṣé lóòótọ́ làwọn ọba aláyé ilẹ̀ gómìnà yìí kò sí àjọṣepọ̀ tó dán mọ́rán láàrin àwọn àtàwọn Fúlàní? Àwọn ọba tí wọn ò gbà fún Fúlàní ní ilẹ̀ gómìnà, àwọn ọba yẹn náà ò lè dúró lù wọn. Ṣé mọ̀ pé bá a ṣe ń sọ pé àwọn ìlú kan tú kò sọ àwọn ọba aláyé yẹn lé, àwọn ọba aláyé kan ò fi ìṣẹ́jú kan kúrò nínú ààfin wọn. Àwọn àtàwọn ìyàwó àtàwọn ọmọ wọn, wọ́n ń jáde wọ́n dẹ̀ ń wọlé láyọ̀. Kí nìdí? Wọ́n ti ní àjọṣepọ̀ tó dán mọ́rán pẹ̀lú àwọn tá à ń pè ní àwọn agbésùmọ̀mí yìí. Mo agree pẹ̀lú àwọn Sultan tìlú Sokoto. Lóòótọ́ kò sí ẹ̀yà tá a máa túwò tá à ní rí oníbàjẹ́ ńbẹ̀. Mo agree pẹ̀lú ẹ̀ pé kì í ṣe gbogbo Fúlàní náà lọ dáràn. Ẹ má ṣì mí gbọ́ o. Tá bá wo fídíò àwọn tá à ń pè ní Fúlàní, àwọn agbésùmọ̀mí yìí, àwọn tó ń pa àwọn èèyàn yìí, púpọ̀ nínú wọn kì í ṣe Fúlàní Nàìjíríà, Niger, Chad, àwọn ẹ̀yà kan ní Júkù, Burkina, àwọn tó wá láti àwọn Southern Sudan, àwọn Sudan, bẹ́ẹ̀ ni wọ́n. Ẹ rí i pé majority of them tán bá ń sọ̀rọ̀ ńgbà míì Faransé náà máa ń sọ jù àti Lárúbáwá. Ìdí nìyẹn tí mo ṣe lẹ́gbẹ̀ẹ́ kan mo gbà pẹ̀lú ọ̀rọ̀ tí Sultan Sokoto sọ pé kì í ṣe pé torí pé àwọn kan ń dáràn ká wá categorize gbogbo àwọn Fúlàní yẹn pé ọ̀daràn. Ó dàbí pé kí Yorùbá kan lọ dáràn bí kan sì ká wá sọ pé gbogbo Yorùbá tó kù ọ̀daràn ni wọ́n. Àbí ká sọ wípé Ìgbò kan lọ dáràn